ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ́lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣé òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ Àtìbà Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òde. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ṣọ̀kan. Iyì, ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹ̀jẹ̀ ń kùmọ̀. Tó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ Àtìbà Unity Forum ń wí pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹlé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmú wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlásúnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí baálẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní Lásárù tí sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ Àtìbà Unity Forum ni wọ́n rán mi níṣẹ́. Àwọn àná ni máa lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Àjíṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe